Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìdí ètò àti ọlọ́lọ́run àti àlùbáríkà àti àánú rẹ̀ kí ó máa bá gbogbo àwa mùsùlùmí nípa ọ̀rọ̀ tó wáyé níbi ìrun pípè. Ìrun pípè yìí òun ní fi hàn wá bí àsìkò òun bá tó. Bí ọba sí òun àbáṣàtì ẹ̀ máa kí ìrun nígbà tó bá wù wá ni bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ètò sí kò kíákí nígbà tó bá wù wá. Bí àsìkò tí ó kù fún ọba tó kí ìrun pípè yìí ó wáyé kí ẹni tó jìnnà kó lè súnmọ́ bí àyè tí ó kírun pé òun ti tó kí. Kí ẹni tó gbàgbéra kó lè rántí pé ìrun ti tó kí. Àti pé bàbá ti bẹ̀rẹ̀ sí ìpèrún yìí àwọn sàṣàkùnrin ní ọmọ àṣeyìtáàní àti àgbàánú wọn tí ó máa dààmú ènìyàn tí ó pèrún òtí ìtò èyí máa ṣe tó ń ṣe lọ náà tó jìnà sí wa pẹ̀lú agbára Ọlọ́run. Ní ìbẹ̀rẹ̀ tí ẹ̀sìn Islam bẹ̀rẹ̀ wà ní Muhammad sallallahu alayhi wa sallam àwọn ènìyàn wọ́n máa lọ kírun pẹ̀lú àkíyèsí àti ìmọ̀lọ́run lódodo àti ìjayà pé ìrun ti tó kí pẹ̀lú ìfura kì í ṣe pé ìrun pípé tí ì wáyé. ṣùgbọ́n nígbà tí ó ṣe ebi àdéhùn Ọlọ́run pé wọ́n máa mú ìlọsíwájú bá ẹ̀sìn Islam ní gbogbo ojoojúmọ́ tí lè ń bá mọ́ yàtọ̀ fún tàná títí di ọjọ́ tí ayé kù láyé Ọlọ́run mú ṣẹ ara mú ṣẹ rẹ̀ ní jẹ́ náà ṣẹlẹ̀ wọn ìjọ wa ronú níwájú ẹ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ gbé ìmọ̀ràn bá nẹ́bì wọ́n ní wà nẹ́bì báwo la ó ti ṣe agbátìgbà kata àtó nǹkan di ẹ̀sìn Islam ṣùgbọ́n sì àdúrà ń gbà àdéhùn Ọlọ́run ṣẹ nípa ìlọsíwájú Islam àti ń pọ̀ gbogbo ọkà wà nítòsí ọ̀dọ̀ rẹ tán báwo ni a ó ti ṣe lámìtá ó rí tá a máa fún àwọn ènìyàn pẹ̀lú tó kí nípa ilé yìí ànábì lẹ́yìn náà ẹrù àbí kílẹ̀ tí ẹrù ànábì bí wọ́n ẹgẹ́ bí ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ ànábì tó máa gba sáwúrà kó tó máa fi ọ̀rọ̀ mi dájọ́ fún wọn. ìṣẹ̀lẹ̀ àwọn kan mú ìmọ̀ràn wá bá jẹ́ kí a máa rú náà bá máa rú náà bẹ́ẹ̀ fi ń bá ń yọ sókè àwọn èèyàn tó bá lè fi wọn ó ti mọ̀ pé fi tìrún tó kí ni ànábì ní ha títí ò ní já sí yìí àwọn mọ̀júrú sí àwọn abọ́júbọ̀ pé àwọn ní máa rú náà níjú sa wọn kí ló ṣe títí wọ́n wàá jó tiwọn nígbà tó jẹ́ pé ẹ̀sìn yìí ni Ọlọ́run yọ́nú sí. àwọn kan ní bẹ́ẹ̀ wọn ò bá ṣe bá sì jẹ́ kí kájẹ́ nìkan tí ó mọ fún bíi fèrè méjìlá. alẹ́bìnrin ọmọdé àṣẹ yìí hùn bá ọba ní ká wù fèrè gbàgbé àwọn kan tí máa wù fèrè ń di ẹ̀sìn tiwọn àwọn rúmọ́wá àwọn rúùmù ẹ̀sìn iwájú tiwọn bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ẹ̀sìn iwájú tiwọn lọ nípa àkọ́ràn wa ó sì yọ́nú sí. àwọn kan níbẹ̀ yìí wọn ò bá bọ́ sí bá jẹ́ ká gbìyànjú iṣẹ́ ni ká tíráì ká máa ṣe àmì yìí àmì náà ni ká máa lu agogo gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lásìkò tí ìrun bá tó kún ọmọ pàgò yìí aago tìrun ni ànábì ní tí ò ní já sèyún náà wà àbáṣe ṣùgbọ́n ẹ lọ sọ̀rọ̀ tí àwọn Yahudi aago yìí làwọn máa ń lù ní ìdí ẹ̀sìn tiwọn. àwọn kan ní bí ọ̀gá wa jẹ́ bẹ́ẹ̀
téyìn náà bá tún ṣe bá jẹ́ máa lu ìlù tàbí bíi bẹ̀m̀bẹ́ èyí tí ó fi hàn wá pé àsìkò òun tó kí ànábì ní a ò lè rí yìí náà sí kò bá mu ìdí tí ò ní já sí bẹ́ẹ̀ òun ni wípé ẹ gbàgbé pé àwọn kan bẹ bí àwọn nìsára àwọn máa lu ìlú bẹ́ẹ̀ bíi bẹ̀m̀bẹ́ bíi báàlì wọ́n máa lù ní àsìkò ẹ̀sìn tiwọn tí a bá ṣe bẹ́ẹ̀ kò sí ìyàtọ̀ láàrin ẹ̀sìn wa pẹ̀lú ẹ̀sìn wọn mọ́nà bẹ́ẹ̀ ni Ọlọ́run ti dá yàtọ̀ nípa pé ẹ̀sìn yìí ni ó jẹ́ èsì tó borí òun yọ́nú sí. gbogbo ìmọ̀ràn tó gbé wá síwájú ànábì ń yọ sí wọn pẹ̀lú àkàwé èyí ló jọ tí ọba tí wọ́n mú ní òjò àṣẹ kéńtọ́ ànábì lòlò ní òṣè bẹ́ẹ̀. nígbà tí ànábì wọn lẹ́sùn wọ̀nyí tó sì yé wọn pé gbogbo tó ń ṣe Ọlọ́run sọ lóòótọ́ ni ànábì ni mo tó fàyè lẹ̀ fún yín ẹ tún lọ ru nǹkan mi wọ́n lọ́wọ́ bọ̀ wọ́n aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ohun tá a wí yìí náà làwárí àwọn kan wá mú mọ̀ràn wá tọ́bátì ẹ̀já sí pé ní ipa ọba bùbèrè bíi méjìlá yìí tọ́bájọ ti àwọn kan mo sọ bí wọ́n mọ̀ tó ń dín bùbèrè ọ yàtọ̀ sáwọn tí ń fotọ̀ ọ̀hún wọ́n sì rí ohun fèrè tiwa yìí kọ́ yàtọ̀ sóhun tiwọn ntí fèrè wa ń wí náà kí tó ń wò yìí àwọn kan wí bẹ́ẹ̀ àwọn kan tó yẹ pé àwọn tá a mú mọ̀nà agogo wa ọ̀tọ̀ ní mìíràn tí ń lago tiwọn tọ́wọ́ ní abẹ́ lago tiwa ó láti yàtọ̀ sí tiwọn ńgbà tó yẹ pé ẹni tí ń lago ó yàtọ̀ síra wọn. ìṣẹ̀lẹ̀ àwọn kan tó bọ́ síwájú ẹ̀ ní bahama ní àwọn onímọ̀ràn wọ̀nyí bàbá lùlù ìlú máa jẹ́ lùlù ẹni tí ń lùlù ọ̀tọ̀ èrò tí ẹni tí ń lùlù tóòrò tó fi ń lùlù ọ̀tọ̀ èrò náà nìlú máa gbé jáde èrò tí wọ́n yàtọ̀ fún ti àwọn àmì ẹja lùlù náà bákan náà alágogo omi tiẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní ìmọ̀ràn tí Ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ tó ní kí n gbà lọ́dọ̀ yín òun náà ni mo gbà yìí nítorí àyà ìmọ̀ràn yìí ọwọ́ abàlẹ̀ Muhammad látọ̀dọ̀ Ọlọ́run pé fabima rahmatin minallahi linta lahum. فبما رحمة من الله لنت لهم ولا كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أثمت وتوكل على الله وإذا أثمت فتوكل على الله إن الله يحب المتوكلين. فبما رحمة من الله لنت لهم والنبي وبوبون هو pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tí wọn fẹ́ yẹ ọ lẹ́ ń gbà ká má tí wọ́n gbàgbé gbogbo ẹbí wọn àfikún ọdọ́dọ̀ wọn ń ṣe Ọlọ́run kò ṣe bí àánú àtọ̀dọ̀ Ọlọ́run tó fi sàánù wà nẹ́bí ni ìwà rẹ̀ fi dáa fún wọn. lẹ́hìn kún tọ́fọ́ sangali ìzọlẹ́kọ́lẹ́bílẹ̀ ọ̀nfọ̀dù mìíràn tí ọba jẹ́ sọ́nù tó ń fajú rẹ̀ tọ́kàn rẹ̀ gbókọ̀ sí wọn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n tún kẹlẹ́ bẹ́ẹ̀ rẹ̀ kẹlẹ́ ọba máa wá kókì. torí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bá dínà tó bá fi lọ̀ wọ́n ntí wọn nẹbi ó ṣe gbàmọ́ra ẹnu wọn tí wọ́n ti ń bá ẹ sọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí
má sì fi ìgboyà ìbínú fún wọn létí ipò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ máa má láyé fún wọn kó yé wọn ní òfin ọlọ́run ní òwí bẹ́ẹ̀ kìí ṣe wọlọ́kọ̀ fàáfù á ní ìhùn bí ọba wa tẹ̀ ọ́ gìgì nípa ìmọ̀ràn wọn mójú kú fún wọn wàá tàbí ìlẹ̀kùn torí bí wọ́n bá tẹ̀ ọ́ tó mójú kú wọn ti sẹ̀mí tó wá pé kẹ́mi ọlọ́run ó foríjì wọn washawirhum fil amri ọ̀rọ̀ náà tá à ń sọ òun náà má pé yín wọ́n gámbẹ̀rù ni tó bọ́ wọn sì mọ̀ràn míì lórí ọ̀rọ̀ náà. wa idha azamta wa tawakkal ala Allah wà nẹ́bì nígbà tó o bá ti ní àníyàn pé bọ́lọ̀ ti ní ṣe ní ṣe yìí mo sì ní kó ń bi tọ́lọ́hùn tí mo ní ọba wọn sọ ìmọ̀ràn tí mo ní ọba wọn ṣe tawakkal ala Allah wàá lọ dúró tọ́lọ́hùn máa retí ìtọ́sọ́nà àtẹ̀jẹ̀ ní ọlọ́hùn. inna Allaha yuhibbul mutawakkilin dájú ọlọ́hun ó fẹ́ràn gbogbo ẹni tí ó kú gbogbo ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ́ ti ọlọ́hun lọ́rùn pé ìwọ náà ló ní àtọ̀rọ̀ wọ́n lọ́ọ́ jọ yanjú tó dúró tì dáadáa ọlọ́hun fẹ́ràn ẹni náà. nípa eléyìí ànábì yanjú ẹ̀ bọ́lọ̀ tí wọ́n yàn láàrin àwọn sàhábì kò sí èdè àìyedè títí wọ́n fi wá darí ọ̀rọ̀ wá sọ́dọ̀ sí ọlọ́run. wọ́n ní wà nẹ́bì ọ̀ǹtọ́ wa kù ń bẹ́ẹ̀ àwa gá láì sí tìjà a sì gbọ́yé kò lóbotómotó ọ̀rọ̀ ọlọ́run tó rán ọ ló ń ṣe èyí tí ó sì bá mu bí hàn wá ní gbogbo ń tá a mú wá àwọn arètí látọ̀dọ̀ rẹ ń tá a máa ṣe kásádì nǹkan ṣe tọ́lọ̀ wọn yọnu sí lámì tí ó máa fi hàn gbogbo èyí pé ìyànà tó kí a ṣe tẹ́ta á kí ọ. lẹ́bi ni a wá fi mílẹ̀ ìrètí ọ̀rọ̀ tọ́lọ̀ ọ̀nà ìtọ́sọ́nà àtọ̀dọ̀ ọlọ́run tó tọ́ mi sọ́nà. bí wọ́n ti fi ànábì yìí lẹ̀ ọlọ́run ṣètò ìkànnì àwọn àfa tó jẹ́ nínú àwọn sàhábì náà bùnú Zayd ọwọ́ alálà alánà tí ó la orí àmì àtọ̀dọ̀ ọlọ́run láti kọ́ ní ìrun pípé jíjí tó jí ọgbọ́n ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wà nẹ́bì báyìí ni mo mọ̀ rí lẹ́ẹ̀kẹ́ ní pọ́lábí èwo ni ń ṣe yìí alẹ́ náà ni àbí ó tún dé ẹ̀kejì ó tún dé ẹ̀kẹta lọ́rọ̀ wá di pé èyí tá a fi hàn yìí kìí ṣàlà àṣà ìtaánì aláàtọ̀dọ̀ ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run ni gbélé ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọlá fi àlànà àpọ́nlé ẹni náà ọmọ Zayd ọwọ́ alẹ́sọ́dọ̀ Ànábì wa ní kó pèrú náà gẹ́gẹ́ bí ó ṣe ní gbọ́ lójú àlá ó pèrú náà Ànábì ní hakíkà bẹ́ẹ̀ ni ọlọ́run ti fáwa náà lámì pé wọ́n ń bọ̀ wá bá wa lẹ́ni tá a tó sọ̀rọ̀ nípa àrùn pípé. bó ti ìkìlẹ̀ wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìrun pípé ń pọ̀ láyé tí kálukú ń pè pẹ̀lú oríṣiríṣi ohun àti ọ̀nà kò burú ńgbàtà bá ti kà á tí wọ́n jẹ̀mú rẹ̀ pé kò burú. ṣé lára àrùn yìí náà òun náà láti dá nẹ́bì lọ́kànlẹ̀ ní ìgbà tí àwọn ọmọ rẹ̀ gbogbo bẹ̀rẹ̀ sí jáde láyé inú ọmọ méjèèjì tóbi tó wá ku ẹyọkan náà jóbìnrin òun là ń pè ní Fatima. lórí bẹ́ẹ̀ tí ànábì wọn banújẹ́ àti ọ̀rọ̀ sọkúsọ tí ń gbọ́dọ̀ àwọn ọ̀tá pé kò lẹ́yìn mọ́ ẹni tí ọlọ́mọ tí ó fi gbẹ̀yìn nǹkan bọ́ fún tọ́lọ́run wá ní wà nẹ́bí ó ṣe bí nítorí kíni nítorí kí a lè máa lórúkọ rẹ lọ láyé bàbá sí mọ́ làá fi pé ká fọmọ gbẹ̀yìn wọ́n mójútó ẹ̀yìn rẹ
yóò tún dá ajé ojú rẹ lọ́wọ́ sí ọlọ́run sallallahu alayhi wa sallam. kò síbi ká tí wọ́n dárúkọ mi nípa ọ̀nà ẹ̀sìn Islam tí mo gbélé ọ lọ́wọ́ àfikún wọn dárúkọ ọ̀wọ́ náà ni nkúpè wá wáyé. báyìí ni ọmọ Zayd alfa ọmọ Zayd báwo ló ṣe pé òun náà fún àdé Muhammad níjọ náà ó pè òun náà fún ànẹ́bì bí ó tẹ̀ jásí pé bí sí bí ó ṣe ń pè òun náà lójú ànẹ́bì títí ká ànẹ́bì fífa yé lẹ̀ tó sì kò padà bẹ́ẹ̀ náà ni bá a bá dọ́dọ̀ ànẹ́bì ní Mákà àti Mádínà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń pè dì sí èyí tó jásí wípé ní ohun tí a fi gbé wá fún sí ọlọ́run. irun náà nìyí Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة وآت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد اللهم اسقنا من حوضه مشربا هنيا رويا زائدا غير خزايا ولا ناكثين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.